نفسه فليلازم شكر رحمنا لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا لعدم الدوم شكر نعمته كان داودنا ألهم تبيانا على واتما ضاق وادم شالك أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين رب السماوات ورب الأرض ورب العالمين أحمده سبحانه وأشهد أنه لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل من آمن به وبدعوته وانتشر دعوته إلى يوم الدين أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ní sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ tó sì ní gbogbo àgbáńlá ayé àwa yin Ọlọ́run ọba náà lógo a sì gbé ga a jẹ́rìí pé kò sẹ́lòmíì tó yẹ kéèyàn tún forí kalẹ̀ fún láti máa sìn téèyàn ó máa kí téèyàn ó máa kì bí Ọlọ́run àwa tọrọ ìkẹ́gẹ̀ a sì jẹ́rìí pé ọba yìí ọba yìí ọ̀kan náà ni kò sírú ẹ̀ nínú gbogbo nǹkan fìlà ilmi wal ma'rifa tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ tá a bá ń sọ̀rọ̀ kí nǹkan dáni lójú Ọlọ́run nìkan náà lọ́ba tí nǹkan dá lójú àwa tọrọ ìkẹ́gẹ̀ fún ọ̀gá pátápátá anabuwa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam gẹ́gẹ́ bá ti ń jẹ́rìí pé Muhammad alayhi salatu wa salama kó jíṣẹ́ Ọlọ́run ọba ní tọ́lọ́run ọba rán sí wa Ọlọ́run bá wa kí ànábì náà kó sì bá wa kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó wá bá wa kí àwọn tí wọ́n gbà fún ànábì àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà rẹ̀ tí wọ́n sì ń fún ìpèpè náà kákàkiri kó lè dọ́dọ̀ àwọn èèyàn Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn la ilaha illallah àwa tọrọ àdúrà fún maulana sheikhuna adam sheikhul islam sheikhul alami al-ifriqi al-Nigeria al-Ilori rahmatullahi ta'ala ala sheikhina وعلى علمائه وعلى والديه اللهم ارحمهم جميعا يا رب العالمين برحمتك يا ارحم الراحمين أواترك جف مولانا شيخنا كمال الدين الحدبي وشيخنا يوسف الإبواجي قلنا بواكيا وفاما وسبواكيا وبيما بكنا ترى كجف مولانا شيخنا مصطفى زغلول السنوسي رحمة الله تعالى عليه وعلى والديه وعلى علمائه أجمعين قلنا بواكيا مولانا شيخنا موسن إيدو وشيخنا عبد اللطيف ياموني وشيخنا جرجيس أخودو رحمة الله تعالى عليه وعلى كل علمائنا الصالحين قلنا بواكيا وفاما tí wọ́n gbìyànjú tí wọ́n ṣe dáadáa nínú ìgbésí ayé wa Ọlọ́run bá wa ṣe dáadáa fún wa. àwa ń kí ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ jẹ́ ní alápọ̀nlé tó já sí pé báwọn ká yẹn ti fún tó ẹ wà pẹ̀lú wa Ọlọ́run bá wa pẹ̀lú yín Ọlọ́run má wa fún ayé máa yín má sì fún ayé máa yín má fún ìgbésí ayé yín la ilaha illallah muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ma sha Allah ta'ala alayhi àti ẹ̀mọ̀ páàní program torí pé a lọ ṣe wáàsí kan tá a sì pẹ́ ń bẹ̀ ní ti àwọn siyadatu al-khaira al-alamiya Ọlọ́run dákun má ṣe láṣẹ mọ́ fún wọn. Naam gbogbo àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa lálẹ́ yìí Ọlọ́run bá wa ṣíjú àánú wọn torí mo ń rí àbúrò mi kan Akin ti lọ Ọlọ́run bá mi ṣíjú àánú wọn kó bá mi ṣe dáadáa fún àwọn ọmọ mi dáadáa ní Ọlọ́run níjó bàjẹ́ fún la ilaha illallah ma sha Allah. A rí pé àkọlé ọ̀rọ̀ tí ó wà lójú amóhùnmáwòrán a rí pé àwọn àgbélẹ̀rọ hadith tó gbajúmọ̀ lẹ́nu àwọn àfa a ní ká tún yà síbẹ̀ lálẹ́ yìí àti mú àwọn kan lọ ká tún wọ̀ yẹn a rí pé àwọn àgbélẹ̀rọ àwọn fabricated hadith ẹni tí wọ́n gbà ládìífù náà lọ̀rọ̀ tí ó tẹnu ànábì jáde
gẹ́gẹ́ báwọn àfáà ti pín wọ́n ní ma qala ar-rasulu aw fa'alahu aw aqarrahu wọ́n ní tá à ń pè ní hadith tàbí ká pè ní sunna torí pé tó bí sunna náà ní hadith wọ́n ní ma fa'ala ar-rasul tá a bá ń sọ̀rọ̀ as-sunna sunna náà ni wọ́n máa fi hadith gbé wá wọ́n lóun náà ní dẹ́pẹ́ ní ma qala ar-rasul ìntà nàbí wí aw fa'alahu tàbá nàbí ṣe aw aqarrahu tàbá nàbí rí pẹ́ nìkan ṣe ànábì farama amóhùn ò ṣe wọ́n ní tá à ń pè ní sunna nìyẹn gbogbo nǹkan yẹn náà ń bọ̀ láti rí mú wá hadith ni a máa rí sunnatu al-qawliya sunna tó jásí pé ọ̀rọ̀ la nàbí fi sọ jágbe ìwí lọ́rọ̀ yẹn náà ló sọ di sunna a máa rí sunnatu al-fi'liya nítorí pé ànábì ṣe ìṣe kan ló ṣe aw takririya tàbí ó faramọ́ ẹnìkan ṣe àmọ́ lónìí lára àwọn àgbákò tá a wá kò láyé ni wípé ó pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa lọ́ máa nẹ́bì lára kódà tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfa ńláńlá láwọn àfa àtàmọ̀ sí shuyukh fil ilmi níbi ọ̀rọ̀ mímọ̀ wà fi sharia táwọn náà máa sábà lò ìbéèrè tí wọ́n yẹ ká bira wa léèrè ni pé kí ló fà á táwọn èèyàn fi ń rọ ọ̀rọ̀ tí wọ́n ń gbé sára nẹ́bì tá nẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam ajoye wa wípé man qala alayya ma lam aqul falyatabawwa' maq'adahu minan nar béèyàn bá sọ ní tí mi ò wí tó wá sọ mọ́ mi tó ní mo wí kó lọ máa wá ga tí ó fi jókòó nínú náà ni o níbì kan ó ní man kadhaba alayya muta'ammidan béèyàn bá máa parọ́ mímí ànábì ó máa parọ́ mẹ́mi ó wá lánàbì sọ wípé àbótí ẹ̀ sọ ń tà nàbì ò ṣe ó lánàbì ṣe ànábì ní falyatabawwa' maq'adahu minan nar kó lọ wá ga tí ó fi jókòó nínú náà àwọn tó wá kọjá lọ yìí kí wá ló kì wọ́n láyà tí wọ́n fi ń parọ́ má nẹ́bì tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń parọ́ rẹ̀ má nẹ́bì tọ́rọ̀ yẹn wá ń dẹ̀sìn mọ́ wa lára kódà èmi ọ̀rọ̀ àwẹ̀ ni èmi ọ̀rọ̀ nǹkan mi ṣe pé wọ́n á kó àwa mùsùlùmí sóko ẹrú gbogbo ntọ́lọ́hún ò gbélé wa lọ́wọ́ wọ́n á gbélé wa lọ́wọ́ eléyìí náà pẹ̀lú tó ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ọ̀lẹ tó fi jásí pé ìsìláàmù yẹn ò wọ́n ṣe ìbéèrè tẹ́lómi ó máa béèrè ní wípé kí ni takhassusu àfa yìí ṣàfà aládìífù ni tí ó máa fi sọ̀rọ̀ àdìf masha Allah mi èé ṣàfà aládìífù àmọ́ terminology tí wọ́n fi ń pẹ nìkan lọ́fọ̀ aládìífù yẹn àwọn akẹ́ni wọ́n fi ronú gbé kalẹ̀ o láwọn tí kì í ṣe wípé Ànábì Muhammad ló kọ́ wọn ní kéwú láwọn jẹ́ pé ní wọ́n èyí ṣe sọ̀hábà kódà wọn ò sínú tábàún àwọn wọ̀nyí ni wọ́n ń gbé terminology kalẹ̀ pé kí láà máa fi rò pé kí láà dín sófin lálàáfíà níjọ́ tí wọ́n wá ń gbé kalẹ̀ wọ́n á fi alukurani wò pé kí lọ́rọ̀ ànábì ó fi lálàáfíà tó sì já sí pé alukurani gan ni ó máa júwe èwo ló lálàáfíà jù nínú ọ̀rọ̀ ànábì Muhammad wọ́n gbìyànjú terminology tí wọ́n á sì gbá wáyé lọ́dọ̀ Ọlọ́run wọ́n á sì gbá wáyé lọ́dọ̀ ànábì balìjtahadu àwọn náà gbìyànjú níjọ́ náà yìí wọ́n wá túmọ̀ sí pé kò sí nǹkan ẹ̀mí ìta lè fi mọ̀ pàdísù yìí Ọlọ́run kọ́ ànábì kọ́ ló sọ tóra àmọ́ ìwé tọ́lọ́run fi rán kí ló fà á táwọn èèyàn fi ń ní ìkìyà láti máa rọ ọ̀rọ̀ kí wọ́n máa parọ́ rẹ̀ má nẹ́bì kí wọ́n lánàbì ló sọ alákọ̀ọ́kọ́ a rí i pé níta ń pè ní al-hadithu al-mawdu' hadithu àgbélẹ̀rọ huwa al-hadithu alladhi wada'ahu wala asla lahu wada'ahu wala asla lahu níta ń pè ní mawdu'u nínú hadithi pé àgbélẹ̀rọ huwa al-hadithu alladhi wada'ahu òun náà làdíìsù kan tàbọ̀rọ̀ tó já sí pé ní ẹni ó rọ ọ̀rọ̀ náà ó rọ ọ́ kalẹ̀ wala asla lahu ọ̀rọ̀ náà ó sì nípìnlẹ̀ lọ́dọ̀ àná Muhammad ó gbọ́ mi nísìn ó fẹ́ lè ṣí fìlà dànù pé wọ́n ti pa wá sára huwa al-hadithu alladhi wada'ahu wala asla lahu ẹnìkan ló rọ ọ̀rọ̀ yẹn ó wá pè é lọ́rọ̀ ànábì àmọ́rọ̀ yẹn àwa rí i pé kò nípìnlẹ̀ dọ́dọ̀ àná Muhammad
wal hadithul mawdu'u hadithu tó jẹ́ àgbélẹ̀rọ huwa ma wada'ahu ash-shakhsu min indi nafsihi thumma adafahu ila rasulillah. òun náà ni ọ̀rọ̀ kan tẹ́nìkan máa rọ kalẹ̀ láti inú ẹ̀mí ara rẹ̀ thumma adafahu ila rasulillah. ó ṣẹ̀ṣẹ̀ wá mọ́rọ̀ yẹn ó lọ ọmọ nàbí Muhammad pa nàbí lówí. wa hadha an-naw'u min akthar al-mawdu'ati al-mawjuda. eléyìí pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àgbélẹ̀rọ ọ̀rọ̀ tá a rí lónìí tí wọ́n máa parọ́ rẹ̀ bá nàbí. ìbéèrè wa ni pé ma asbabul wada', kí ló fà á táwọn èèyàn fi ń rọ ọ̀rọ̀ fil hadith, táwọn èèyàn fi ń fírèmù ọ̀rọ̀ tí wọ́n sì láyà láti parọ́ ẹ̀ má nàbí láwọn tá a pè ní pé role model ló yẹ kán jẹ́ sí wa, tí wọ́n sì ń parọ́ mọ́ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. àkọ́kọ́ ń tó fà á ni pé at-ta'assubul unsuri bayna al-firaqi wat-tawa'ifi anadhaka. irú ẹ̀ sì wà lónìí náà. at-ta'assub òun náà ni kí lẹ ti máa ń pè jẹ́ ìran ẹlẹ́yàmẹ̀yà yìí, tribalism láàrin àwọn al-firaq, àwọn groups wat-tawa'if àtàwọn ẹjọ́ tó ní kálukú kóra wọn jọ tí wọ́n yára wọn lọ́tọ̀. ó rí pé lónìí ní ìsìn náà ó rí pé nínú àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn ulama'u ta'ifa mina tawa'if, ó kàn rí pé mí yóò mọ gbàtà aráfà tó ń sọ wípé àwọn tẹ̀bílíìgù ń kóra wọn jọ síbì kan, wọ́n ní ìṣtìmá òfò lẹ́nu àfáà pé ìṣtìmá òfò, ìṣtìmá tí wọ́n pè lófò yẹ yukurahu náà kẹ́lu Qur'an, wọ́n máa ka al-Qur'an mẹ́. ìṣtìmá yẹ yukurahu fihi al-hadithu an-nabawi, wọ́n ka hadithu an-nabi mẹ́. wa yuqamu as-salawati al-khamsi fi awqatiha al-mahduda, wọ́n kírun sáwọn àsìkò rẹ̀ tí ò ní ṣe pa. wọ́n ní nǹkan mi tá a sì rí hadithu an-nabi Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ yọ pé wa majtama'a qawmun fi baytin min buyutillah, pé àwọn èèyàn kan ò ní kóra wọn jọ sínú ilé kan nínú àwọn ilé Ọlọ́run illa nasalati alayhimus sakina, àyàfi kí ìfọkànbalẹ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ sí wọn. wa ghashiyati umur rahma, àánú Ọlọ́run yóò bò wọ́n dàrú. wa haffati umul malaika, àwọn màláìka ọ̀rọ̀ kiri ká wọn. wa dhakara umullahu fi man indahu, Ọlọ́run wa máa rántí ẹ̀ pẹ̀lú àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pé àwọn ẹni mi nu. àwa lè sọ pé àṣebi tí wọ́n ti ń ṣe ìtìmáhù yẹn ṣé mọ́ṣáláṣí ni, àìmọ̀kan lè yóò fi béèrè bẹ́ẹ̀. torí pé anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní ju'ilati lil ardu kulluha tahuran wa masjida, ó ní gbogbo tó ń jẹ́ orí ilẹ̀ láyé lọ́lọ́wọ́n bá ti sọ di mọ́ṣáláṣí fún mi tó sì ṣe ní mímọ́. ìyẹn fi hàn pé níbi tí wọ́n bá kóra wọn sí yẹn náà masjidu níbẹ̀. àwọn aráàfọ̀ onímọ̀ kan ó ní kójọ òfò, ìkójọ tó yẹ ká lọ́ọ́ tú wọn ká, pé bẹ́ẹ̀ yẹn bá ní tó lè fi tú wọn ká mẹ́ kó lọ́ọ́ tú wọn ká. àfáà yẹn ó ti sọ fáwọn kan terrorize ìjọ kan tó sì kù díẹ̀ káàtó. táwọn tá a bá tá à ń wò pé olùmọ̀ ni wọ́n, tí wọ́n bá ń ṣe báyìí sọ̀rọ̀, àwòkọ́ṣe rere wo la fẹ́ kọ́ lára wọn. nígbà tá a bá sọ pé àwọn ẹni yẹn ìkójọ òfò, fatuwa kí la pè fatuwa tí tíjókòó àwọn tàbílíìgù nì tó bá já sí pé ìtìmáwò òfò ni, fatuwa ti yín yìí fatuwa kí la pè, fatuwa tó lè dá wàhálà lẹ̀, tó lè dá àwùjọ rú. láwọn ẹ̀sìn kórìíra àwọn tí wọ́n ń sọ pé la ilaha illallah. tá nàbí sì jẹ́ òye wa wípé man salla salatana wastakbala qiblatana wa akala dhabihatana, bí yẹn bá ti ń kí wákàtí márùn tó sì ń kọjú sí Kaaba tó sì ń pẹran léyà tí ń bá wa jẹ, ó ti di mùsùlùmí. ẹ má yẹ ọwọ́ ẹ̀ wò mọ́. gbogbo ń tà ń rí ìrònú àwọn àfáà ló bí, kò sẹ́nìkan tó lè mú àyà kan wá
pé Ọlọ́run ò recognize tabiligu kò sì sẹ́nìkan tó lè mú àdìsù kan wá Ọlọ́run ò recognize tabiligu torí pé innahum yuballighuna risalati Allah ala manhajin àwọn náà jíṣẹ́ Ọlọ́run lórí ìlànà kan bẹ́yìn náà ṣe ń jíṣẹ́ Ọlọ́run lórí ìlànà kan táwọn àfa kan là kalẹ̀ èyí tí Abdul Wahabi là kalẹ̀ lẹ́yìn ń gba orí ẹ̀ èyí tí Kandalawi al-Ilyasi là kalẹ̀ làwọn ń tọ̀ lórí ẹ̀ kò wá sẹ́nìkan tí ò ní àṣìṣe lọ́nà tí ń rìn Islam sì jó yé wa pé a gbọ́dọ̀ ríra wa lọ́tọ̀ tó sì ń kì wá nílọ pé gbogbo àwọn tí wọ́n bá yẹ pé wọ́n ń ríra wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n jìyà lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà látúnráfà kan náà pé àwọn ìjọ tó sá fún yẹra fún Tìjàníyà àfààyàn ní yẹra fún Kọ̀dìríyà ó tún ní kí wọ́n yẹra fún àwọn jàmáà tẹ̀bílíìgù ìkan náà ló wí bẹ́ẹ̀ ìyíhun náà ló dájọ́ pé bẹ́ẹ̀ yẹn bá ti gbọ́ orin yóò wọná bẹ́ẹ̀ yẹn bá sì ti kọ́ yóò tún wọná kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa torí tá a bá sọ jù ní ìsìn ẹ ti máa rí àwọn tí àlàkàyè wọn wà dẹ̀ndẹ̀lẹ̀ tí wọ́n pé in tí wọ́n ń sọ yẹn náà ló wà lórí wọn so kọ́lọ́n kó ṣíjú àánú wa alhamdulillah ẹni tó bá wá rí pé n tà ń sọ yìí yóò dáa ìwọ náà lè pè wọlé tó bá dá sí kò béèrè wá sọ ìdí tó fi dáa ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tó bá jọ́rọ̀ rẹ ni ìwọ pè wọlé kó o sọ dí mọ́kàn já sí pé òókàn máa jẹ́ champion níbi comment section tó bá wá dìgbà tí wọ́n wá pè wọlé lórí question tàbí kí wọ́n dá sọ̀rọ̀ á wà wá ẹtì à ń bẹ̀rù yín bẹ́ẹ̀ àwa náà fẹ́ correction yìí tá a wí tí ò bá da téyìí táwọn wí yẹn bá da téyìí táwa wí yìí ò da ẹ pè wọlé kẹsàn tó fi da èèyàn ní kán lọ da ìjọ mùsùlùmí rú níjọ́ wo lẹ ṣe wá àsìkò yẹ ká lọ da Boko Haram rú ẹ bí àwọn dàkàtìrà àwọn yìí léèrè ọjọ́ wo ni wọ́n ṣe wá àṣírí pé ká lọ da Boko Haram láàmú bí tí wọ́n wà tó jáde pé àwọn mùsùlùmí tí wọ́n bá ń ṣe dáadáa tí wọ́n dá wàhálà lẹ́nu ayé lẹ́yìn ó máa takò látara pé wọ́n gbà lànà yín èmi náà ní tírà tí wọ́n kọ láti Saudi tí wọ́n gbà pé béèyàn bá ṣe tẹ̀bùlíìgù àṣedànù ló ṣe àmọ́ mo apply wisdom mi sí pé wíkúwí náà sọ torí pé ntàlùkùránì sọ ni pé wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ìjọ wo ló wà láyé tí ò ní bídíà kò sí ẹmújọ náà wá tí ò ní nǹkan kan tá à ń pè ní bídíà àwọn wàá padà tú sí pé masalihul mursala pé àwọn nǹkan tí wọ́n máa fi tú nǹkan ṣe láwùjọ kódà irinṣẹ́ tẹ́ fi ń sọ̀rọ̀ yìí bídíà kan ni tó sì jẹ́ náà musical instrumental tẹ́ ẹ sọ pé bẹ́yìn bá rà á Ànábì lẹ́yìn ò gbọ́dọ̀ rà kò gbọ́dọ̀ ṣòwò rẹ̀ dé pé yóò wá lò torí pé kò ní jèrè ṣẹ́rí pé èrè wo ló wà lára yín tó ẹ lè ṣe kẹ́ ẹ má lò sọkọlọ ń ṣíjú àánú wa àyà ń bẹ̀ yẹn ni àwọn ahadisu wọ̀nyí kí ló wá fà á táwọn èèyàn fi rọ ahadisu tá a tún máa gbọ́ lẹ́nu àwọn afáàgbà at-ta'assubul unsuri náà ni tribalism ìjọ mi rèé ibi mo fi sí bó tiẹ̀ já sí pé àwọn tabiligu náà aláṣejù wà nú àwọn náà o èmi ti rí tabiligu tí máa sọ wípé kéèyàn lọ kéwú onítùmọ̀ pédè lásán ni ọ̀pọ̀rọ̀ tí ò dáa ni èyí tí ò á da nínú ọ̀rọ̀ yẹn láàtúnṣe kìí ṣe pé gbìyànjú wọn yẹn láwàdánù ìjọ wo ló wá wà ní Nàìjíríà tí ẹ ṣe ìtìmáwò ẹni tí ò ṣe ìtìmáwò ó ṣe ìtìmáwò conference mo rántí pé àfa kẹyìn náà ló tako conference December táfọ̀nsún náà kan fi ń fún lẹ́sìn pé
wá sí ìlara ni wọ́n ń ṣe o láàrin àwọn tí wọ́n yọjọ́ ń súnà nù ọ̀rọ̀ wọn ò jọra kọ́lọ́n kó síjú àánú wa kéékù ṣe pé mo bú àfáà nísìn mo sọ ní tí wọ́n wí tí ò lọ ni ó lè lọ lọ́dọ̀ ẹni tí ò ní làákàyè àmọ́ kò lọ lọ́dọ̀ ẹni tó bá ní làákàyè tó sì gbọ́ àgbọ́yé ìsìláàmù yìí o tí í ṣe wípé ó gbọ́ àgbọ́yé rẹ̀ sódì alákọ̀ọ́kọ́ tó ń fa ìrònú àwọn ìrònú tí ò dáa ṣàpèjì báyìí pé irú àwọn dókítà yìí bá pẹ̀lú sàhábà ni la ilaha illallah nǹkan ó bàjẹ́ gan tàbí wọ́n tiẹ̀ lọ pẹ̀lú àwọn tábàáyìn tàbí wọ́n bá lọ wà ní àwọn tábàáyìn nǹkan ó bàjẹ́ gan torí pé n tó ń ṣe dókítà tàásùbù ni kí ló ń pè tàásùbù ní ìsìn tribalism ibi tí mo bìlọ́ǹgì sí rí bẹ́ẹ̀ yóò bá ti sí ń bẹ̀ ẹni yẹn kìí ṣe yàn Ànábì Muhammad sallallahu alaihi jẹ́ kó yé wa wípé man qatala ala asabiyya falaysa minna ẹni tí ń bá ń jà lórí asabiyya pé ibi mo bìlọ́ǹgì sí ẹnìkan ò sí ń bẹ̀ ló fi wá ń bá jà Ànábì ní kìí ṣọmọ lẹ́yìn mi wa man da'a ila asabiyya bẹ́ẹ̀ yẹn bá ń pèpè sórí ẹ̀ pé ìjọba yìí ló yẹ kó wá dára mọ́ nínú ìsìláàmù yìí tó ń pèpè síjọ tààrà àti ẹnìkan Ànábì ní kì í ṣe ọmọlẹ́yìn mi ó wá ní wa man mata alayha bẹ́ẹ̀ yẹn bá kú sórí ẹ̀ dakhala nara yóò wọná àdìsù Ànábì ni o ta'assubu li ilmi ń bẹ o kéèyàn máa ṣe ta'assubu ibi tá a ti kéwú kó o fẹ́rẹ́ lomi ta'assubu li jama'i ń bẹ àwọn tá a jọ wà rè àwọn alájọ wà ẹni tí o bá ti sí ń bẹ àwa ń ṣe ìsìláàmù bí ìgbà tí yẹn ń ṣẹgbẹ́ ògbóni à ń ṣe bí ìgbà tí yẹn ń ṣẹgbẹ́ awo bayna al-firaq wa tawaif láàrin àwọn fíráàkù yẹn àtàwọn tawaifu yẹn lásìkò yẹn ló fa tí wọ́n fi ń rọ àdìsù lórúkọ Ànábì ẹlẹ́ẹ̀kejì as-sayasatu bayna al-umara òṣèlú láàrin àwọn aláṣẹ èmi ò mú èèyàn kan sọ́dọ̀ ṣáà máa bá wa rọ àdìsù fún wa láti máa fi dá wa lọ́lá kán lè rí i pé àwa gangan la Nábì fẹ́ ká wa lórí ipò èyí ni ó mú ìkan sọ́dọ̀ ó yá ìwọ náà máa rọ àdìsù bí Muawiya ti ṣe fún Abu Hurairah radiyallahu ta'ala anhu ó yá máa bá wa rọ àdìsù tó lè kàndẹ́mù Sayyiduna Ali tábù rẹ̀ ra fúnra ẹ̀ náà dẹ̀ pé kóun kírun lẹ́yìn èèyàn o kóun kí lẹ́yìn àlídà àmọ́ kó kèlè ó pọ́n ọ̀dọ̀ Muawiya ló wà ó kú wa nù kutubu sihah ó dẹ̀ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta asíndẹ̀kọ̀ àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n máa dá wọ́nranwọ̀nran lẹ̀ lórí ìsìláàmù yìí àwọn ààrẹ ẹlẹ́ẹ̀kẹrin tó fa ni alakasasun àwọn òpìtàn tí wọ́n ń pa ìtàn tí ò sí kódà lára àwọn ìtàn Ànábì tá à ń gbọ́ yẹn èyí tí ò lálàáfíà ń bẹ ó pọ̀ bí irú lápẹẹrẹ mò ń gbọ́ lẹ́nu àwọn àfáà ńláńlá ó sì ń bà mí nú jẹ́ bí káwọn àfáà máa sọ wípé nígbà tí wọ́n ń wá Ànábì Muhammad tí wọ́n mẹ́bi tó lọ wọ́n wá lọ pé Ṣẹ̀tíù kó wá dáfá ọ̀rọ̀ kọ́rọ̀ ni èmi a máa sábà gbọ́ kódà mo ìgbọ́ lẹ́nu ìkan náà àwọn àfáà gbàǹjo ni tí wọ́n kó àwọn èèyàn ṣe síyára lọ sọ gan bẹ̀ yẹn àfáà tí mò ń sọ yìí àwọn àfáà tí wọ́n ti ń lo 40 ọdún di wáàsí ni o tí wọ́n máa sọ pé àwọn ń celebrate 50 years táwọn ti ń ṣe wáàsí ni mò ń gbọ́ lẹ́nu wọn lórí Facebook náà ni àwọn èèyàn lè ti rí àwọn àfáà míì náà á sì máa wí pé wọ́n pe Ṣẹ̀tíù kó wá dáfá ni wọ́n fi mọ̀ bí tá Ànábì wà Ṣẹ̀tíù sámẹ̀ní rẹ̀ pẹ̀lú sámẹ̀ní Ànábì ṣé ó papọ̀ mọ́ra wọn ni Ṣẹ̀tíù àti Ṣíkù táwọn méjèèjì tí wọ́n nímọ̀ nípa tó pamọ́ ṣé wọ́n lo ayé pẹ̀lú Ànábì Muhammad ẹ kọ́kọ́ bira yín léèrè Ṣẹ̀tíù àtànábì olùgbà kan náà lóòótọ́ èèyàn tí ń jẹ́ Ṣẹ̀tíù ń bẹ lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n sì ní ìdajì èèyàn ni tí máa yí lẹ́lẹ̀ wọ́n sì ní Ṣíkù náà àwọn méjèèjì ni wọn kì í ṣe pọ́pẹ̀lẹ̀ ni wọ́n ń tẹ̀
torí pé tẹ àwọn eléyìí tí wọ́n ń pariwo ṣẹ̀tíwù ṣẹ̀tíwù yìí sẹ́yìn náà wá ti wá gbà yí pé foreign religion lẹ́ ń ṣe ń gbà náà. ó dàbí ẹnìkan kéèyàn máa sọ pé òkété àti ọká ó lọ ọ̀dọ̀ ẹnìkan ṣé wo ò ti mọ̀ pa lọ ni. àlọ́ jàpá àti yẹn níbo ni wọ́n ń pa wọn á ní ejò kó o mọ̀ wo bí tí Yorùbá ní agbárí sí ejò tí wọ́n ń sọ yẹn ejò táwọn àfa parọ́ rẹ̀ pé ó lọ bá Ádámà ní àlìjẹ́nnà ni o Ádámà ni wọ́n ń rí fáa sí o pé ejò kan lọ́ọ́ bá wọ́n wá máa rí fáa rẹ̀ Ọ̀rúnmìlà tó o bá ra wọn tí wọ́n ní mọ̀ jìnlẹ̀ nù wọn wọ́n ó sọ fún yín pé Ádámà ni wọ́n ń wí wọ́n ó máa sọ míì Ànábì Ìsá ni wọ́n ń rí fáa sí tó o bá bẹ̀rẹ̀ sí ní wo ìtàn wọn àmọ́ nítorí kó lè dùn àwọn eléyìí táwọn adé lọ́sàn-án gan yìí làwọn bá ní rárá kéèyàn máa ní òkété èwo nínú òkété ejò lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ni ìtàn àwọn afọ́ntẹ̀fsíìrù nìyí pé ejò lọ ní àlìjẹ́nnà ó lọ bá Ádámà òun ló lọ já èso fún ọ̀rọ̀kọ́rọ̀ àwọn òpìtàn wọn kópa ń bẹ̀ àwọn ìpele mẹ́rẹ̀ẹ̀rin ló kó bá wa mùsùlùmí tá a fi láwọn àgbélẹ̀rọ hadith tó bá wá ra àwọn àdìsù yìí mo kàn fẹ́ sáré jẹ́ kó jẹ́ ká sáré jọ kà nínú ẹ̀ tí wọ́n náà máa mà kó gbajúmọ̀ gan. alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ mú àwọn ibi tó ti lè lọ́ mọ́ kà á tó fi mọ̀ pé àgbélẹ̀rọ ni wọ́n. nínú àwọn àgbélẹ̀rọ yìí èmi ń bẹ́nu Sahih Bukhari èmi ń bẹ́nu Sahih Muslim kódà kò sínú tíírà tí ò sí nínú àwọn kutubul ahadith. jẹ́ ń sáré mélé yìí fún ẹ. ìkan sọ wípé kódà kò wá sí oṣù kan nínú oṣù Lárúbáwá tí wọ́n ń pè lóṣù Islam yẹn tí wọ́n ọ̀rọ̀ àdìsí fún. gbọ́ àdìsí eléyìí ó ní sha'ru Ramadana awwaluhu rahmatun wa awsatuhu maghfiratun wa akhiruhu itqun minan nar. oṣù Ramadana tẹ̀rí yẹn o ìbẹ̀rẹ̀ rẹ̀ àánú ni o àárín rẹ̀ àforíjì ni o ìgbẹ̀yìn ẹ̀ ni wọ́n máa bá okùn ọrùn kúrò lẹ́rù èèyàn o àgbélẹ̀rọ ni o kódà Ànábì ò gbọ́ rí o ẹnjìníà ní sha'ru Ramadana táwọn bàbá fi máa dáwà ká pé àkọ́kọ́ Ramadana ìgẹ̀ni àárín Ramadana àforíjì ni ìgbẹ̀yìn Ramadana làzẹ́rù dọ̀wọ́. kódà kìí sọ̀rọ̀ Ànábì kò nípìnlẹ̀ dọ́dọ̀ ọ̀gá wa tí ń jẹ́ Muhammad ìkànnì musare jásí fún ọ èyí tí ìkan jẹ́ ń tún èkó dẹ ọ̀kan torí mi ò ní pẹ́ lórí ẹ̀ ó lè jẹ́ mẹ́wàá péré ni màá kà sórí nínú etí èyí sọ̀rọ̀ Ànábì tó ń sábà wà lẹ́nu àwọn afọ́nsún náà wọ́n ní tó bá di inú oṣù Ṣàbánù pé Ànábì a máa ṣàdúrà kan yóò mẹ́ni Allahumma nínú oṣù Rajab wọ́n ló sọ pé Allahumma barik lana fi Rajab wa Sha'bana wa ballighna Ramadana pé Allahumma barik ó rí gbogbo gbajúmọ̀ lẹ́nu àwọn afa tí wọ́n ti Rajab bá dé pé a máa sọ pé Allahumma barik lana fi Rajab wa Sha'bana wa ballighna Ramadana pé Ànábì a máa sọ wípé barik lana fi Rajab wa Sha'ban Ọlọ́run bá wa fi àlùbáríkà sínú ìgbésí ayé wa nínú oṣù Rajab àti Sha'ban wa ballighna Ramadana wá jẹ́ kí Ramadana ó ṣojú wa. àwọn àfáàjọ yìí wá pé daraja àdìsù yìí hadhihi àdìsù an shahri Ramadan gbogbo àwọn àdìsù yìí tí wọ́n mú wá ń pa Ramadan yìí kulliha la tasih kò lálàáfíà hiya ma bayna batil wa mawdu wa da'if láàrin irọ́ àgbékalẹ̀ àgbélẹ̀rọ lílẹ̀ wọ́n rọ bẹ́ẹ̀ nínú Ramadan nínú ẹ̀ náà ni pé law ya'lamul ibadu ma fi Ramadan latamannat ummati an yakuna Ramadanu sana kullaha pétí tó bá yẹ pa àwọn ẹrú sìn mi wọ́n bá mọ oore tí ń bẹ nínú oṣù Ramadan ni wọ́n bá máa lérò pé Ramadan yẹ o gbogbo ọdún ni ká máa fi gbà torí pé innal jannata
latatazayyan li Ramadan min rasil awl ila al awl torí wípé àlìjẹ́nnà yóò máa ṣẹ̀ṣọ́ fún Ramadan láti bẹ̀rẹ̀ ọdún kanlẹ̀ ọdún kẹni irọ́ ni kì í sọ̀rọ̀ ànábì. ìkan wá wà tá a máa ń sábà lò dáadáa jẹ́ ń sáré mú yẹn wá wọ́n ní man lam tan'ahu salatuhu anil fahshahi wal munkar lam yazdad min Allah illa bu'dan. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ìrun rẹ̀ ti ń kí tí ò bá ti lè gba ìwà àbàjẹ́ lọ́wọ́ rẹ̀ àti munkar kó gbà wíkúwí lẹ́nu rẹ̀ fàṣà kó gbà sọkúsọ lẹ́nu rẹ̀ kó gbà bàjẹ́ lára rẹ̀ wal munkar kó sì gbán tí máa ṣe fún yàn tí ò tẹ́wọ̀n náà lọ́rùn tí wọ́n lè ṣe fún kó gbà kúrò lára rẹ̀ wọ́n ní kò ní lé nǹkan kẹ́kún lọ́dọ̀ ẹni yẹn sọ́lọ́hún àyàfi kọ́lọ́ máa jìnnà sí. kì í sọ̀rọ̀ ànábì o àwọn afáwọn sábà kó tiẹ̀ dáadáa bí wọ́n lam tan'ahu salatuhu tọ́lọ̀mbá ní inna salata tanha anil fahshahi wal munkar tẹ́lẹ̀mí ò bá kírun yóò ya ọ̀daràn ju bá ti ń wò yí lọ. tọ́ba ní inna salata tanha anil fahshahi wal munkar irun àsìkò téèyàn ń kí ṣé ó lè lọ ṣe bàjẹ́ ṣé ó lè lọ ṣe ní tí ò dá irun yẹn lásìkò téèyàn bá ń kí tanha anil fahsha yóò kọ́ di kò ní wíwíkúwì torí pé ìrántí Ọlọ́run ni ó mọ̀ sọ wal munkar kò ní lè hùwà tí ò dá torí pé kí ni wala dhikirullah irun tó ń kí yẹn akibaru ló tóbi jù nínú gbogbo tí yẹn máa fi bẹ lọ́hùn làwọn afọwọ́ sọ pé kó máa ṣe àzíkìrì torí pé irun fúnra rẹ̀ díkìrù ni akimi sọ̀láta lè díkìrì ẹ kírun láti fi rántí èmi Ọlọ́run àmàdísù yìí pé man lam tan'ahu salatuhu anil fahshahi wal munkar ẹni tí mo bá ti kọ ìwà àbàjẹ́ lára rẹ̀ tí ó sì kọ àìdára rẹ̀ pé lam yazdad ẹni yẹn ò lè lékún lọ́dọ̀ Ọlọ́run illa bu'da àbí kọ́lọ̀ máa jìnnà sí. kì í sọ̀rọ̀ anab Muhammad al-imaamu ad-Dhahabi àwọn tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ ẹ̀ náà nu àfa aládìsù ni wọ́n àwọn ló wájú yà pé qala Ibnul Junayd pé Ibnul Junayd jẹ́ kó yé wa pé kadhibun wa dhura irọ́ ni wọ́n pa mọ́ nàbì èké ni wọ́n ṣe. qala al-Hafidhu al-Iraqi ìyẹn ni hadithun isnaduhu layyinun wọ́n ládìsù kẹ́ni tí wọ́n pé isnadu ẹ̀ ibi tí wọ́n ṣàfitì ẹ̀ sí tá a fi sọ pé hadithu rẹ̀ o layyinun ibi tó yẹpẹrẹ ni tó lẹ pátápátá wàá gbọ́n tí Albani wá wí ó ní batilun la yasih batilun la yasihu min qibal isnadin wala min ji'ati matnihi kódà hadisi yìí o batilun irọ́ pátápátá ni la yasihu min qibal isnadi kò tiẹ̀ lálàáfíà níbi tí wọ́n ṣàfitì rẹ̀ sí tá à ń pè ní sanad wala min ji'ati matnihi kódà ọ̀rọ̀ yẹn fúnra ẹ̀ gan kò lálàáfíà batil lọ́kàtìrà tá à ń pè ní mizanul i'tidal fina mujallad wa fina rakmu safa fọlùmù ń bẹ lọ́dọ̀ wa nọ́mbà péjì gan tún ń bẹ àmọ́ lọ́ọ́ wo nù mizanul i'tidal àdìsí yẹn di mélòó ti ń di bí mẹ́ta wọ́n tún máa ń kó àdìsù kan wọ́n ní atahibu habibullah la ilaha illallah wọ́n lẹ́ni tó bá ronú bí wàdà ọ̀rẹ́ Ọlọ́run ní ta ni atahibu ìyẹn náà ni èyí ọ̀daràn yẹn ń gbójúlé ẹni tí ó fi ọ̀daràn lẹ̀ tí wọ́n ní wọ́n rán lọ umura tí ẹ pé ń gbòdọ̀hún náà ìtọ́lọ́hún ni yóò bá umura jẹ́ ó tún ṣe pé man ajja aw i'tamara fala rafatha wala fusuqa wala jidala fil hajji ó tún rọ́ọ̀lù
ó tún rọ́ọ̀lù téèyàn máa fi mà wípé atahibu habibullah wọn lẹ́ni tó bá ronú pìwàdà ọ̀rẹ́ Ọlọ́run ni àdíìsù kan lélẹ́yìn náà la asila lahu tí ò nípìnlẹ̀ lọ́dọ̀ anabi Muhammad wúdìdà dhalika fil ahadithi allati la asila laha ó wà nínú àwọn ọ̀rọ̀ tí ò dọ́dọ̀ anabi lọ́ka al-ihyahu ti àfáwa al-imamu as-Sabaki lọ́ka ad-da'ifa ti àfáwa Albani lọ́ka yẹn náà jẹ́ ká tún wá tẹ̀síwájú torí pé mi ò ní í jẹ́ ó pẹ́ lára àwọn ahadith táwọn àfáà máa ń lò tí wọ́n ń gbé káàkiri tí ò lálàáfíà wọ́n tún ní àdísù fún oṣù Shawwal wọ́n á ní man sama Ramadana wa Shawwalan wal arbi'a wal khamis wal jumu'a dakhala al janna ya Rasulallah ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ oṣù Ramadana tán tó tún wá gba Ṣàwálù sí ó wá ń gbààwẹ̀ àlàrúbá ó wá ń gbààwẹ̀ lọ́jọ́ àlàmísì ó tún ń gbà lọ́jọ́ Jímọ̀ dakhala al janna yóò wà ní ó tiẹ̀ ti wà al-janna ni wọ́n ti tàn ẹ́. lára àdísù yẹn ni pé man sama Ramadana wa sitta min Shawwal ẹni bá gba Ramadana tó tún wá gba mẹ́fà nù Ṣàwálì kún ó rí i pé mo ti wí yín o lọ́dọ̀ Adégún àti ọba rántí èèyàn tó bá gba Ramadana ó tún wá gba mẹ́fà lé nínú Ṣàwál ó tún wá gba àlárúbá yẹn fẹ́ pé léyìí tó gba mẹ́fà Ṣàwálì yẹn tán ó tún wá gba lálárúbá ó tún wá gba lálàmísì dakhala aljanna ọmọ aljanna ni Ànábì kọ́ ló wí o àwọn tí wọ́n fẹ́ kó o máa ṣojú kòkòrò láti máa gba àwẹ̀ yẹn táwọn mú nílànà wọn táwọn náà sì fẹ́ níjọ ni wọ́n wí bẹ́ẹ̀ o. nínú àdísù yẹn náà ni pé man sama Ramadana wa atba'ahu sittan min Shawwal tí gbogbo wájú máa ń kàn bẹ́ẹ̀ yẹn bá gba àwẹ̀ Ramadana tán tó wá fi mẹ́fà tẹ̀lé nínú Shawwal kharaja min dunubihi kayawmin waladati ummuhu wọ́n ní yóò jáde kú onú ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ bí ṣé ó lọ ṣe ájì ni ṣé ó lọ Mẹ́kà ni ẹ tún wá gbọ́ eléyìí náà wọ́n ní anna Usamata wọ́n ní Usama bun Zaid kana yasumul ashurul hurum wọ́n ló máa ń gbààwẹ̀ nínú àwọn ashurul hurum àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n pè lóṣù ọ̀wọ̀ faqala lahu Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n lánàbí wá sọ fún pé sum Shawwalan fataraka al-ashhur al-hurum wọ́n lánàbí náà inú oṣù Shawwal ni kó máa gbà ló bá fi àwọn oṣù haram yẹn lẹ̀ wọ́n ní thumma lam yazal yasumu Shawwalan hatta mata kò yẹ kó gbólẹ́ni tí ń gba Shawwal yẹn tó fi jáde láyé irọ́ ni kì í ṣọ̀rọ̀ ànábì tún wá gbọ́ eléyìí náà wọ́n lá nàbí sọ pé yá Umaira ó ń bá ìyá wa Aisha wí pé la taquli Ramadan má máa pe Ramadan ní Ramadan fa innahu ismun min asma'illah torí pé orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run ṣé Ramadan pẹ̀lú orúkọ Ọlọ́run la ilaha illallah ṣé Ramadan pẹ̀lú orúkọ Ọlọ́run wọ́n wá ní la taquli Ramadan ẹ má máa pe Ramadan ní Ramadan ṣáńgílítì fa innahu ismun min asma'illah torí pé orúkọ kan náà àwọn orúkọ Ọlọ́run ni walakin kuli sha'ru Ramadan ẹ máa sọ wípé sha'ru Ramadan fa inna Ramadana armada fihi dunubu ibadahu faghafara torí ní oṣù Ramadan yẹn Ọlọ́run ó máa fi yọ ẹ̀ṣẹ̀ àwọn ẹrúsìn ẹ̀ yóò sì foríjì wọ́n wọ́n láìṣà wa ní kultu ya Rasulallah mo wá nílẹ̀ òjíṣẹ́ Ọlọ́run Shawwal ń kọ́ ó ní Shawwal shalat lahum dunubuhum fadhabat olóṣù Shawwal yẹn yìí wọ́n kàn bá wọn kó ẹ̀ṣẹ̀ wọn jọ ní ó bá lọ́ntì ẹ̀ yóò bá wọn ṣáájọ yóò lọ Ramadan ni ó wá ṣe kíni ni ó palẹ̀ rẹ̀ mọ́
wọ́n tún wá rọ àdísù fún oṣù Rajab irú ẹ̀ láwílẹ̀ kan lára àdísù tí wọ́n rọ fún oṣù Rajab ni pé fadilu shahri Rajab ala shuhur ka fadilil Qur'an ala sa'iril kalam wọ́n ní ọlá tí ń bẹ fún oṣù Rajab o lórí gbogbo àwọn oṣù tó kù ó dàbí àjùlọ tí ń bẹ fún al-Qur'an lórí gbogbo ọ̀rọ̀ tó kù oṣù Rajab ẹ dákun oṣù Ramadan ńkọ́ nínú àdísù tí wọ́n rọ má nẹ́bì ni pé Rajabu ẹ̀rí pé àwọn afọ ẹ̀ máa gbọ́ àwọn àdísù yìí lẹ́nu wọn táwọn oṣù yẹn bá ń dé Rajabun sha'rullah wa Sha'banu shahari ẹ̀ máa gbọ́ o wa Ramadanu shaharu ummati wọ́n là nẹ́bì sọ yìí pé Rajabu sha'rullah Rajabu yẹn oṣù Ọlọ́run ni o wa Sha'banu shahari Sha'banu yẹn oṣù èmi ànẹ́bì ni o wa Ramadanu shaharu ummati oṣù Ramadanu yẹn oṣù àwọn ọmọlẹ́yìn mi lè yíwù kìí sọ̀rọ̀ ànábì o nínú àdísù tí wọ́n tún rọ fún Rajabu ni pé la taghfulu an awwal jum'atin min Rajab ẹ má fọnú fọ́ra o níbi jímọ̀ àkọ́kọ́ ní oṣù Rajab ẹ má mísì ẹ má jòpọ̀ ọmọ yín lọ́wọ́ fa innaha laylatun tusiki al-malaika ar-raghaib torí pé òru kẹ́ni tó yẹ pé òru yẹn tusami al-malaika ar-raghaib làwọn màláíkà ń pè ní laylatur ragiba alẹ́ tí yẹn máa ṣojú kòkòrò ló fi jẹ́ pé ọ̀pọ̀ àwọn àfọ̀hún Sufi àwọn ọjọ́ tá à ń sọ yìí pẹ̀lú àwọn ọjọ́ yẹn wọ́n yẹn fi ṣeré àdìsù yìí makidubun ogun wọ́n parọ́ ẹ̀ má nàbì ni nínú èyí tí wọ́n rọ mọ́ Rajab náà ni pé Rajabun sha'run adhimun wọ́n lóṣù Rajab tẹ́ rí yẹn oṣù kan tó lágbára ni yudaifu Allahu fi'il hasanati Ọlọ́run ọba a máa ṣe àwọn iṣẹ́ dáadáa ẹ̀san rẹ̀ a máa ṣe ládìpẹ̀lẹ́ wọ́n àgbà o faman sama yawman min Rajab faka'annama sama sanatan béèyàn bá gbààwẹ̀ ọjọ́ kan péré nínú oṣù Rajab ni bí ìgbà tó fi gbogbo ọdún kan gbààwẹ̀ ni wa man sama minhu sab'ata ayyamin béèyàn bá gba ọjọ́ méje gbáko nínú rẹ̀ guliqati anhu sab'atu abwabi jahannam wọ́n ti àwọn ẹlẹ́kùn náà méje pa fún wa man sama minhu thamaniyata ayyamin béèyàn bá fọjọ́ mẹ́jọ gbààwẹ̀ nínú rẹ̀ tó gba ọjọ́ mẹ́jọ futihati lahu thamaniyatu abwabil janna ilẹ̀kùn àlìjẹ́nà mẹ́jẹ̀jọ ni wọ́n ṣe fún wa man sama minhu 10 ayyamin béèyàn bá wá fọjọ́ mẹ́wàá tó fi gbààwẹ̀ ńbẹ̀ lam yas'alillaha illa a'tahu kò ní kíní kan tó fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ní fún wọ́n bá ṣe ń re làákàyà àwọn mùsùlùmí wa man sama minhu 15 yawman béèyàn bá wá gbààwẹ̀ ńbẹ̀ tó gbà á lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún gbáko nada munadin fi sama ẹnìkan máa pè láti sánmọ̀ yóò wá máa sọ fún pé qad ghafara laka ma mada aw ghufira laka ma mada fastaniful amal sórí gbogbo èyí tó ti ṣẹ̀ tó ti kọjá yẹn wọ́n ti foríjì ẹ́ fastaniful amal ìwọ ni kò dẹ̀ máa rú iṣẹ́ tó máa ṣe ìyẹn ló ń kó bọ́ pa àwọn Sufi tí wọ́n máa sọ lóyún pé má darẹ̀ láàmú mọ́ wọ́n ní waman zada Allah bí yàrá tún wá ṣàlékún Ọlọ́run ó máa fi kún àwọn ẹ̀san yẹn wọ́n ní wá fi Rajabin amalallahu Nuhan fasoma Rajaba wọ́n nínú oṣù Nuhu yẹn lọ́lọ́run bá gbé Nuharin nínú oṣù Rajab yẹn ló gbé Nuharin lórí omi ló ṣe gbààwẹ̀ Rajab wa amara man ma'ahu an yasumu ló wá pa gbogbo àwọn tí wọ́n wọkọ̀ pẹ̀lú rẹ̀ pé ẹ̀yin náà gbà á fajarat sab'atu ashhur akhar tó fi wá lọ bẹ́ẹ̀ fóṣù méje mi yẹn náà wọ́n fẹ́ pé dhalika yawma ashura pé ọjọ́ yẹn lọ́jọ́ Ashura tó bá kà lọ bẹ́ẹ̀ so ìyíwù náà pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn afá máa ń sọ tí ó máa dùn lórí kínní tí wọ́n máa ní yawma Ashura irọ́ nìyẹn náà o
wọn á lọ́jọ́ aṣúra nì ìyẹn ni pé ahabatọ alẹ́ júùdì ìjọ yẹn là nàbí nù agúnlẹ̀ fasọ́ọ́mẹ́ nù wọ́n mẹ́ máa o nù agbáwẹ̀ pẹ̀lú àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ wọ̀lúwàṣ ṣukuran lillah débi pé àwọn ẹyẹ náà gbàwẹ̀ wọ́n fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá ní wá fi yawmi aṣúra falaqallahu al-bahra li bani Isra'il ọjọ́ aṣúra yẹn ni wọ́n Ọlọ́run bá la odò fún àwọn Bani Isra'il irọ́ ni o wa fi yawmi aṣúra wọ́n lọ́jọ́ aṣúra yẹn taba Allahu azza wa jalla Adam pé ọjọ́ yẹn Ọlọ́run foríjì Ànábì Ádámà irú ẹ bẹ́ẹ̀ wọ́n ní ìgbà yẹn náà ni wọ́n bí Ànábì Ibrahim wọ́n kàn rọ àwọn ọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ lọ ọmọ Ànábì Muhammad tún wá gbọ́ yìí tí wọ́n rọ wọ́n ní man salla ba'da al-maghribi awwala laylatin min Rajab 20 rak'atan jasa ala sirati bila najasa wọ́n léyìn tó bá kí lẹ́yìn ìrun magrubi léyìí tí ń ṣe òru Rájàbù àkọ́kọ́ ó wá bá wọn yan rákà 20 orí báwọn yẹn máa ń ṣe wọ́n ní jasa ala sirati bila najasa yóò kọjá lórí òkè àsàrátì báyìí kò tiẹ̀ sí ti ń jẹ́ sàrátù ọ̀hún àti yanjú èyí hùn àti lọ wo àsàrátì lórí YouTube wọ́n ní bila najasa láì ní kọ́lọ́fín kan nílẹ́gbìn yóò kọjá mbẹ́ wọ́n tún ní man soma yawman min Rajab béèyàn bá gbààwẹ̀ ọjọ́ kan ní Rajab wa salla rak'ataini tó wá kírun rákà méjì náfìlà méjì yakrahu fi kulli rak'atin 100 marra ayatul kursi ó wá kà lórí rákà kan nínú méjèèjì ayatul kursi 100 wa fi thaniya lẹ́lẹ́kejì 100 marra kul huwallah ó ka kul huwallahu 100 wọ́n ní lam yamut hatta yara maq'adahu min aljanna ẹni yẹn ò ní jáde láyé àfìgbà tó bá rí ibi tí ó wọ̀ ní aljanna tí wọ́n fàyè rẹ̀ wọ́n pé ṣí ẹni yẹn lọ́hùn ni yàrá rẹ̀ nu. àwọn àdìsù yìí wọ́n rọ wọ́n kalẹ̀ nítorí àti fi kó àwọn mùsùlùmí lẹ́rú wọ́n sì kó wa lẹ́rú ẹ wo wàhálà táwọn bàbá wa ṣe èmi ó bẹ̀rẹ̀ àwẹ̀ láti inú Rajab yóò gba Sha'ban kò ní sinmi yóò gba Ramadan yóò tún kí Shawwal mẹ́lẹ̀ wọ́n wà láti Nábì sọ pé sumu tasihu ẹ ṣáà máa gba àwẹ̀ kẹ́lẹ́ lálàáfíà àwẹ̀ gángbà míì tó bá pọ̀ jù a máa kó bá àlàáfíà Ọlọ́run tó mọ̀ ọmọ gbèsè tó ní kutiba aleikum checket mi sìn oṣù Ramadan yẹn o tó wá ní ayyama ma'aduda kò jọ gbọ́n ọjọ́ lọ láàrin ọdún kan ṣọ́lọ́hun yẹn ò máa ń tí ń ṣe àwọn àdìsù yẹn ó lọ bẹ́ẹ̀ lórí Rajab tó pọ̀ bẹ́ẹ̀ Olúwa Ọlọ́run ṣíjú àánú wa o nínú àdìsù yẹn tó gbajúmọ̀ an-nadhafatu minal imani tó bá ní an-nadhafatu minal imani kèfèrí tó ṣe mọ́tótó ń kọ́ minal imani lahu al-kafir alladhi yunadhif kèfèrí tó ń ṣe mọ́tótó yóò wá dé minal imani àwọn kèfèrí kan bẹ wọn fomi tábà o àwọn náà ń wẹ̀ o kí wọ́n ní an-nadhafatu kéèyàn ní mọ́tótó kó wọṣọ tó neat kèfèrí tí ó neat ń kọ́ tó wá ní minal imani ní an-nadhafatu minal imani eléyìí náà ó rí i pé irọ́ ni o ìkan tiẹ̀ tún ń bẹ wọ́n ní as-saqitu anil haqqi shaytanun akhrasu kèé tiẹ̀ ṣàdísù rárá wọ́n lẹ́ni tó dákẹ́ níbi òtítọ́ tí ò sọ wọ́n ní shaytanu akhrasu ni wọ́n lé ṣù ni kèé tiẹ̀ ṣàdísù bí yẹn bá fẹ́ lò yọ ọ̀rọ̀ yọ má lọ má nẹ́bì lò ó pé àwọn àfọwọ́ní kímọ̀ ìkan tún rèé o wọ́n ní anna nabiyya sallallahu alaihi wasallam ra'a rajulan yahbathu bi lihyatihi fi salat wọ́n lá nàbì rẹ̀ nìkan tó ń fi irùngbọ̀n ẹ̀ ṣeré lórí irun bí tá nàbì ti wà wájú ó sì lè jásí pé kì í ṣorí irun ló wà tá nàbì jókòó tí ń wò ó
ó possible wọ́n lá nàbí sọ pé law khasha'a qalbu hadha la khasha'at jawarihu wọ́n lá nàbí ní tó bá yẹ pé ọkàn eléyìí bá ní bẹ̀rù Ọlọ́run ní oríkèéríkèé ara rẹ̀ náà bá ṣe kí ni o ìbá bẹ̀rù Ọlọ́run la yasih ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ nílẹ̀ ni lára ẹ̀ náà ni pé khairul asmahi ma ubida wa humida wọ́n lórúkọ tó lóore jù nínú àwọn ọkọ náà lèyí tí wọ́n fi abudu sọ tàbí èyí tí wọ́n fi muhammadu sọ la asila lahu kò nípìnlẹ̀ lọ́dọ̀ anabi muhammad àmì yìí tó lálàáfíà ni wípé inna ahabba asma'ikum ilallah abdullah wa abdulrahman èyí tó lọ́hùn fẹ́ nínú àwọn ọkọ náà ni abdullah wa abdulrahman ma humida wa hubida yẹn kì í sọ̀rọ̀ ànábì kì í sọ̀rọ̀ ànábì sùkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wa àwa mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra nínú àdísù tí wọ́n rọ ní pé inna Allaha la yanzuru ila saffil a'waj ọlọ́run ò ní wo sáfù tó bá bẹ́ǹdì àwa kẹlẹ́ ti ń bẹ́ǹdì sáfù mọ́sáàsì wọ́n lọ́lọ́run ò ní máa wo sáfù tó bá wọ́ bóyá àwọn èèyàn tó sáfù yẹn wọ́n bẹ́ǹdì eléyìí kìí tiẹ̀ ṣàdísù rárá kìí ṣàdísù rárá so àwọn ọ̀rọ̀ yìí pọ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni alijannatu tahata aqdamil ummahati alijanna o abẹ́ gìgìrì sí àwọn ìyá ló wà o wọ́n ní lafsul janna tahta aqdamil ummahati yẹn mìíṣíìnì yẹn o ó rí i pé mawdu'u ní daraja àdísù yẹn àgbélẹ̀rọ ni nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ àdísì wọ́n ládísù kan àdísù Muawiya bunu Jahima nígbà tó wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa huwa yuridu al-ghazwa òun náà fẹ́ lọ sójú ogun anabi wa bi léèrè pé alaka ummun ṣó o níyà qala na'am ó ní bẹ́ẹ̀ ni qala falizimuha lọ máa tọ́jú ìyá rẹ̀ ó gbọ́ wọ́n ní fa inna aljannata tahta rijlayha tora aljanna ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ àdísù eléyìí wọ́n gbà pé òun hasan àmọ́ tahta aqdamil ummahati yẹn o rárá òun ò lálàáfíà àmọ́ ẹni yẹn ló máa tọ́jú ìyá rẹ̀ fa inna aljannata tahta rijlayha torí n tó fi wà aljanna ń bẹ lábẹ́ gìgírísẹ̀ òun ni kì í ṣe ànábì ò sọ aljannatu tahta aqdamil ummahati mawdu'u ni àgbélẹ̀rọ ni eléyìí náà ṣe kí ni o ó gbajúmọ̀ àwa náà ṣe máa ń ṣe kí ni àwa náà ń lò ó àwa náà ṣe kí ni àwa náà ń lò ó lára àdísù tí wọ́n máa ń mú wá ni wípé hubbul watani minal iman òun èyí tí ẹ ṣe àdísù pé ká fẹ́ràn ìlú ẹni lára àgbàgbọ́ ni ṣọ̀bọ̀ pé ìyẹn ni àwọn àfáà tó bá wà ní Yorùbá nation làwọn mú dání tó bá yẹ pé hubbul watani ó máa ń tọ́ pé ní wátọ́nù ní country kéèyàn fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀ nínú ìgbàgbọ́ ni ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni kìí ṣàdísù àmọ́ ó gbajúmọ̀ pé àdísù ni wọ́n á tún máa wí kan kìí ṣàdísù o wọ́n á ní asanatul aburori sayyihatul muqarrabin wọ́n ní dáadáa àwọn èèyàn rẹ̀ òun náà láburú àwọn èèyàn tí wọ́n súnmọ́ lọ́hùn kìí ṣàdísù ànábì wọ́n tún ní khairul umuri awsatuha èyí tó dáa jù nínú ọ̀rọ̀ lèyí tó wà níwọ̀ntúnwọ̀nsí kò lálàáfíà pàdé sí o àwọn ìtumọ̀ míì
ìtumọ̀ tó lálàáfíà ni o àmọ́ àbùkù tó kàn wọ́n ni pé wọ́n fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ànábì Muhammad wọ́rọ̀ ànábì ni ibi tí màá wá parí ẹ̀ sí náà ni pé sọlátul fajiri nuru bilwaji nuru bilwaji irun àsùbà wọ́n ní mọ́lẹ̀ ni tí ó máa hàn lójú èèyàn báyìí wà duhuru barakatu birriski irun súrì alibarika ni tí ó máa fún yàn lárísìkí ẹ̀kí wà ló fẹ́ lọ gbà lọ́rùn òun ìwọ̀n ò tiẹ̀ lè bá pàdé nínú tíra àwọn àdìsù rárá èmi náà táwí ó bá pàdé àmọ́ wọn fẹ́ sẹ́yìn lọ́dọ̀ ànábì irú ẹ̀ náà ni ká sọ pé súratul mar'ati awratun fọ́tò tóbìnrin bá yà ìhòòhò ni ó gbọ́ pé fọ́tò tóbìnrin bá yà ìhòòhò ni ó rí i pé àdìsù yẹn kìí ṣòun ní tí wọ́n fẹ́ sọ mẹ́rin pé alimaratu awratun obìnrin tẹ́ rí yẹn o ìhòòhò ní gbogbo tó wà lára ẹ o àyàfojú àti ọwọ́ rẹ o kódà àdìsù kankan sọ pé àti ẹsẹ̀ alhamdulilayi rabbil alamin àdìsù kan ó mú wá tó ní ẹsẹ̀ tó sì níwọ̀n bá bi tó tún lè dé mbẹ́ sọkọlọ́n kó dákun kó ṣíjú àánú wa ibi yìí náà ni màá fẹ́ dúró sí wájẹ́ ń sáré fẹlẹ́ ìkún wọ́n ní ashurun nǹkan mẹ́wàá kan bẹ̀ tamna wa ashara ó máa ń sọ nǹkan mẹ́wàá kan dé wọ̀ fún yàn suratul fatiha tamna ghadab Allah suratul fatiha ò ń jẹ́ kéèyàn rí bínú Ọlọ́run suratu yasin tamna atisha yawmal qiyamah suratu yasin kò ní jẹ́ kó ń gbẹ́gbẹ́ yàn lálẹ́ kìámà suratul waqa tamna al-faqra suratul waqi'a ìsáwáka kò ní jẹ́ kéèyàn wówó tì téèyàn bá wá ká tí ò bá wá rówó ojú wo ni ó máa fi wọ́ lọ́wọ́ àtànábì suratul dukhan wọ́n ní suratul dukhan tamna ahwala yawm al-qiyamah kò ní jẹ́ kẹ́rù báyàn lálẹ́ kìámà suratul mulki tamnahu adhab al-qabr wọn ló máa ń kọ ìyà sàárè fún yàn kò ní jẹ́ kí ìyà jẹ yàn nù sàárè bó tiẹ̀ já sí pé a rí n tó jọ bẹ́ẹ̀ náà pé súrà tó tẹ̀wọ̀n jù láti kàfẹ́ ní tó ti kú suratul mulki suratul kawthar tamnahu al-khusuma tí a bá ń ka suratul kawthar dáadáa kò ní jẹ́ káwọn yẹn máa bẹ́ẹ̀ jà la ilaha suratul kafiruna tamna al-kufra inda al-maut wọ́n ní kò ní jẹ́ kéèyàn lè ṣe kèfèrí nígbà tó bá fẹ́ kú suratul ikhlas tamna an-nifaq yìí wò ní jẹ́ kí èèyàn lè ṣe munafiki suratul falak tamna al-asad yóò kọ kéèta suratul nas tamna al-waswas yóò kọ ròyìnròyìn fún yàn bọ́rọ̀ yìí ti wá dáa tó yìí àgbélẹ̀rọ ni kì í ṣọ̀rọ̀ ànábì béèyàn bá wá fẹ́ sọ pé àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ Ọlọ́run àwọn tí wọ́n dá Ọlọ́run mọ̀ tí wọ́n pé àbóyá wọn ti ṣe tẹ́jìrìbà rẹ̀ ni wọ́n ti test ẹ̀ ó wá ní lọ má nàbì kó o má lọ kó sínú ìbínú Ọlọ́run torí pé àwọn àdìsí mawduhun makdhubun wọ́n parọ́ ẹ̀ má nàbì ni walakin thabita àmọ́ fẹsẹ̀ rinlẹ̀ o anna surata tabaraka al-mulki suratul mulki yẹ o òun máa ń kọ ìyà fún yẹn nù sàárè ó fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ kódà mọ́ládìsí tó sọ bẹ́ẹ̀ dáadáa làwọn afáàfin máa ń ṣàlẹ́ṣà àwọn gbọ́ntọ́kù tí wọ́n wíwù ìrònú àwọn kan ni wọ́n rò ó ìkànnbẹ ó ní la tudkhilu ta'ama ala ta'amin má máa jẹ oúnjẹ lóúnjẹ kì í ṣàdísù ànábì àfàwọn arisu bunu kalda àtọ̀bíbu dókítà ló sọ alharabi dókítà kanu dókítà Lárúbáwá àwọn àfáà kan ni wọ́n wá gbé lọ sórí pé ọ̀rọ̀ yẹn ti ju ọ̀rọ̀ èèyàn lọ àfi kó jẹ́ ànábì ló wí pé la tudkhilu ta'aman ala ta'amin má máa jẹun lórí oúnjẹ kan máa fóúnjẹ kan kó
kó má ti jẹ kẹtàn kó ti tún gbà mí àdìsù kọ́ o ọ̀rọ̀ dókítà kẹni Al-Harithu bunu Kalda at-Tabibul Arabi ó sì gbajúmọ̀ ọlọ́run o ṣíjú àánú wa o kò ṣe dáadáa fún wa o lọ́la la ilaha illallah kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ kódà àdìsù kọ́ni la salamun ala ta'amin la salamun eléyìí jẹ́ sáré fẹlẹ́ ikùn eléyìí tí ẹ gbajúmọ̀ ká máa sọ pé la azza ba'da thalathati ayyami lẹ́yìn ọjọ́ kẹta tó kú bá kú èèyàn tún lè bá wọn kẹ́dùn mọ́ kò sípìnlẹ̀ fún lọ́dọ̀ ànábì sọ pé ara tí wọ́n fi ń kọ́ ọ pé ìwọ tó tráfù lọ nísìn èèyàn ọ̀rẹ́ rẹ̀ sì ti kú àbóbí rẹ̀ kú ó wá dé lẹ́yìn ogójì ọjọ́ wọ́n wá lóò gbọ́dọ̀ lọ́ọ́ kí wọn pé torí pé kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta kò nípìnlẹ̀ lọ́dọ̀ ànábì nínú àdìsí tí wọ́n tún máa ń mú wá ni pé la azaha ala nisa obìnrin ò gbọ́dọ̀ báyọ̀ lọ kẹ́dùn ohun èyí tí ẹ ṣàdìsù rárá kódà wọ́n tún ní la azaha fil maqabir tá a bá dé itẹ́ a gbọ́dọ̀ kẹ́dùn bẹ́ẹ̀ kì í ṣàdìsù ànábì ẹ wo bí wọ́n ṣe sọ wá dá pàápàá ńlẹ̀ Yorùbá yìí ṣe é pé ẹni tí ń bá ń sunkún ó mẹni tó kírun ó mẹni tí ò kírun bọ́lọ̀ ń ṣe dáràn tiwa nu béèyàn rẹ̀ bá kú tí ń bá ń ké ó mẹni tó wá ó sì mẹni tí ò wá tí ó máa sọ pé lápá ìyá mi kú ìyá alágbájá ò débí bọ́lọ̀ ń ṣe dá wa nù pé kẹ́nìkan máa sọ yìí pé la azzaha ba'da thalatha ayyami kò sí kẹ́dùn lẹ́yìn ọjọ́ mẹ́ta kò nípìnlẹ̀ lọ́dọ̀ ànábì wọ́n rọ̀ ọ́ ni ká máa lóbìnrin ò gbọ́dọ̀ kẹ́dùn kìí sọ̀rọ̀ ànábì ká máa ní la azzaha fil maqabir a gbọ́dọ̀ kẹ́dùn níbi sàárè kìí sọ̀rọ̀ ànábì kìí ṣàdísù ànábì gbogbo eléyìí wọ́n rọ̀ ọ́ máa ná Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ntu sáré fi kan kún wọ́n ní law qara'ta suratal mulki kulla yawmin qabla an-nawm takunu wanisaka fil qabr jáfìyẹn lẹ̀ suratul mulki ó dáa púpọ̀ ẹnìkan wá béèrè ìbéèrè kan ó ní ṣé wọ́n lè ka suratul ikhlasi fókù kò sí súra kẹ́nu al-Qur'an téèyàn ò lè kà kó wá ní ọlọ́run ò ládàá tó ń rí ń bẹ́ẹ̀ kó lọ bá ẹni tó ti kú lẹ́yìn tó ń fi hàn yí pé kò sí láì fi nínú kéèyàn ka súratul ikhlas fẹ́ni tó ti kú bẹ́ẹ̀ náà lèyàn lè ka súratul fatiha ládàá tí ń tọ́yẹ̀ tí ń kà á ni pé súra kan ni tọ́lọ́ ń fẹ́ràn púpọ̀ taari sọ̀hábà kan tí wọ́n pẹ́ tó bá fẹ́ kírun fáwọn èèyàn gbogbo ògbà ni ó gbé súratul ikhlas lé ibì kan a máa fi súratul ikhlas bẹ̀rẹ̀ kó tó ka fatiha ìkan a máa ka súratul ikhlas lẹ́yìn fatiha wọ́n wá lọ fẹjọ́ lẹ́yìn tó bá ka súra tán wọ́n wá lọ fẹjọ́ rẹ̀ sànẹ́bì ànábì èyí ṣe tó fi ń ṣe bẹ́ẹ̀ ó ní òun fẹ́ràn súra yẹn nítorí pé ó ròyìn ọlọ́run ànábì dẹ̀ ń jẹ́ kó máa yé pé látara súra yẹn náà ọlọ́run ti fẹ́ràn òun náà gan làwọn àáfàá fi já sí pé wọ́n rí i pé súra ni ọlọ́run fẹ́ràn ẹ̀ á sì máa fẹ́ràn ẹ̀ ń tọ́ bá kà á fún tàbí ẹni tó kà á làwọn àgbàlagbà fi máa kà á fún ẹni tó ti kú hadith yẹn ni wọ́n lò so tòlẹ́ pa ara wọn àbájọ wọn bẹ́ẹ̀ gèèyàn gbọ́dọ̀ ká kúlúwà láwù fẹ́ni tó ti kú ọlọ́run dákun ṣíjú àánú wa òun náà láti gbọ́n gbogbo àwa àfa ìkan tiẹ̀ ni man afisọ suratul qadir ẹni bá ha suratul qadir sórí faqa annama hafidha jami' al-ulum bí ìgbà tó ha gbogbo ìmọ̀ ayé ni in fact àwọn àfa ọlọ́run ó ṣíjú àánú wa o àwọn hadith yẹn pọ̀ àmọ́ ẹ jẹ́ ká fi eléyìí náà kó ní kálukú lọ́ọ́ ṣiṣẹ́ lé lórí ẹ jẹ́ ká lọ tá a bá fẹ́ sọ ẹ jẹ́ asápá nàbí ni man qala alayya ma lam aqul bíyàn bá sọ ntí mi ò wí aw man kazzaba alayya muta'ammidan lóòótọ́ ìwọ mọ̀ọ́mọ̀ parọ́ àmọ́ ó sọ ń dá nàbí ò sọ
ìdájọ́ kan náà ló wà fáwọn méjèèjì pé ẹ máa wá gàdá ẹbí jókòó nínú náà. ẹ jẹ́ aṣọ́ra fún tànàbí òwì kọ́lọ́n kó ṣíjú àánú wa. àdúrà bàbá mudirul markaz ọlọ́run járí wọn pẹ́ kó bá wa ṣàlékún àláfíà. allahumma ya man shafaita ayuba wa kashafta durra yaquba ishfi kulla maridin yata'allamu wa la yatakallam. اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد العلي ولكل روح أيزت عن النوم بسبب المرض رب أريه ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير. لقد جاءكم لإلاف إنا أعطينا فاتا أرد جاكي كاربا بابا كولوكو لافيا. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إيلاف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أمجد سارف يا يوكاكم يعني نحن قوم لا نأكل حتى نجوع وإذا أكلنا لا نشبع. إيجوكني واو ولا النبي صبي pé àyè jẹun àfi tẹ́bi bá pa wá tá a bá sì jẹun àní jẹun yó wà ní ọ̀sà kéétì ẹ̀ ṣàdísù rárá. wọ́n ṣàfẹ́ fìyà jẹ wá pé ayé ẹ̀wọ̀n ni fún mùmínì kèfèrí ló yẹ kó máa gbádùn ẹ̀ òtúnbọ̀ nahnu qawmun la na'kulu hatta najua àní jẹun àfi tẹ́bi bá pa wá. a sì máa jẹun wa idha akalna la nashba tá a bá dẹ̀ jẹun a ní jẹun yó. ó sì rí pé àwọn kan lò ó tí wọ́n sì gbádùn ara wọn. Ọlọ́run dákun síjú àánú wò wá o. wàláhì tí bá tún kóòtì kan wọ́n lánàbí ní àsìkò kan ń bọ̀ wá àwọn ọmọlẹ́yìn mi yuhibbuna khamsan wa yansawna khamsan. wọ́n fẹ́ràn nǹkan márùn kan wọ́n gbàgbé nǹkan márùn. yuhibbuna dunya wa yansawna al-akhirah. wọ́n gbàgbé wọ́n rántí ayé wọ́n fẹ́ràn ayé wọ́n gbàgbé ọ̀run. yuhibbuna al-mala wọ́n máa fẹ́ràn owó. wa yansawna al-hisaba wọ́n gbàgbé àdìsẹ́ ìṣirò. yuhibbuna al-makhluqa wọ́n máa fẹ́ràn àwọn tọ́lọ̀ ń dá ẹ̀dẹ́ ènìyàn. wa yansawna al-khaliqa wọ́n sì máa gbàgbé Ọlọ́run tó dá wọn. yuhibbuna al-qusura wọ́n máa fẹ́ràn ààfin ńláńlá. wa yansawna al-qubura wọ́n gbàgbé sàárè. yuhibbuna al-ma'siyah wọ́n máa fẹ́ràn ìyapa Ọlọ́run. wa yansawna at-tawba wọ́n sì máa gbàgbé ìrònúpìwàdà. fa in kana al-amru kadhalik nígbà tọ́rọ̀ bá ti di bẹ́ẹ̀ ibtalahumullahu bil-ghala Ọlọ́run wá dán o nǹkan wá wọ́n wal-waba àwọn àárẹ̀ oríṣiríṣi ni wàá máa kọlù wọn. wa mawtul fujua ikú òjijì wá dé. wa jawru al-hukam àwọn adájọ́ ọ̀daràn lókùn tí ó wà mẹ́. kódà ó lè bá pàdé nínú tíra àdìsù rárá. ọ̀rọ̀ ànábì kọ́ wọ́n sì máa pè lọ́rọ̀ ànábì. ẹ̀yin ní àjẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ kó ní kálukú lọ máa mú tiẹ̀. sòkòlò kódà kó ṣíjú àánú wa mọ̀ ṣe lè láṣẹ mọ́. gbogbo àwọn tí wọ́n jẹ́ ní àdúrà lọ́dọ̀ wa ọlọ́mọba àgbàdúrà wọn. gbogbo wa náà lẹ́nu àdúrà ọ̀rọ̀ yín ò ní dàrú. la ilaha illallah. bàbá wa Adégbìtẹ́ lóṣogbo ọlọ́mọba wa ṣíjú àánú wọn. bí akil hayyil qayyum bàbá wa Al-Ma'ruf Adégbọlá bóyá Gbọlá Gàdésì ni ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn. Ibrahim Bádéjọ Abdulhakeem Mọ́rádéyọ̀ bá mi ṣíjú àánú wọn. Sa'idu Kakawa Jamalu Abubakar Alade Bakari ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. bákan náà Ajá Rahmat ọlọ́mọba mi ṣíjú àánú wọn. Ajá Yétúndé l'Amẹ́ríkà ọlọ́run níjó bàjẹ́. bákan náà Ajá wa Olúrẹ̀mí Basira ọlọ́mọba mi ṣíjú àánú wọn. la ilaha illallah. àfáwà Ibrahim Uthman ọlọ́run ní dá yín padà sẹ́yìn lọ́la agbára ọlọ́run ọtí jẹ́ kan ṣe ọlọ́run. bákan náà Dr. Nasir ọlọ́mọba mi ṣíjú àánú wọn náà. Dr. Ọlọ́kọ̀ ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn. Abdulrasheed Olówó ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn. Taofik Kọ́lápọ̀ ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọn. gbogbo àwọn táwọn arántí dákọ̀ ọlọ́run bá wa ṣàánú wọn kó bá gbọ́rọ̀ wọn sẹ́sọ̀. àwọn wa máa fi lè ṣàdúrà a sì máa fìyẹn retí ìpè ọlọ́run kó dákun kó ṣíjú àánú wa. àwa tí a bá fẹ́ pè
lórí +2 3 4 90 àbí 999 4 1 2 3 4 afawa mẹlẹm Yusuf Awwal ọlọmọba wa ṣíjú àánú wò yín ọlámiwùnmí ọ̀rọ̀ yín ò ní dàrú Imam Fatahi Zakaria ọlọmọba mi ṣe dáadáa fún yín Rahimu Tóyìn ọlọmọba wa gbàdúrà yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Abdulhakeem Abdulwahid ọlọmọba mi ṣíjú àánú wò yín Ustaz Jamiu Adégúnwà ọkùnrin ọlọ́run bá wa ṣẹ́gun ọ̀tá fún yín o ní ọlọ́run ò ní padà lẹ́yìn yín bẹ́ẹ̀ lọ́tá ò ní rẹ́yìn yín báwọn kí wọ́n ti pèrè tó innahum yaqiduna kaida wa aqidu kaida fama ilal kafirina am ilihum ruwaida ọlọ́mọba àjórí bẹ́ẹ̀ Àfọlábí Karim ọlọ́mọba aṣíjú àánú wò yín Kéèzì Ayọ̀bámi ọlọ́mọba aṣíjú àánú wò yín Hasan Uthman Dhunurain ọlọ́mọba jẹ́ kọ́rọ̀ yín dàrú Adéjọkẹ́ ọlọ́mọba aṣíjú àánú wò yín kó bá wa gbàdúrà yín Sọ́ọ́líhù Dáúdà ọlọ́mọba aṣí dáadáa fún yín à ń retí pé o Wàsíù Thani irú ẹni tó ń tra àwọn tó máa ń sábà kọ́mẹ́ǹtì yẹn àsìkò tí wọ́n lè pè wọlé rèé o láti wá ṣàlàyé ní tí ń bá ń bẹ lọ́dọ̀ wọn bóyá àwọn tá a sọ yìí kò dáa ọlọ́mọba aṣíjú àánú wò wọ́n Wàsíù Thani ọlọ́mọba aṣí dáadáa fún yín bákan náà Rahimu Tóyìn ọlọ́run onídọ̀ọ̀rọ̀ yín rú bákan náà Sọ́ọ́líhù Dahud ọlọ́mọba aṣí dáadáa fún yín Abemo Fiwagboyè ọ̀rọ̀ yín ò ní dàrú Aládé Ọ̀gọ̀ ọlọ́mọba mi ṣíjú àánú wò yín Alhaji Àyànfẹ́ Olúwa Ishauddin ọlọ́mọba mi ṣíjú àánú wò yín gbogbo ọ̀rọ̀ yín sẹ́sọ̀ Dairo Mariam ọlọ́mọba mi ṣíjú àánú wò yín Ọlámiwùnmí ọ̀rọ̀ yín ò ní dàrú Adékọ́lá Babátúndé ọlọ́mọba wa ṣíjú àánú wò yín Lárí Owólafẹ́ ọlọ́mọba mi ṣíjú àánú wò yín Quwwatillah agbára Allah ọlọ́run ò ní fi yín lẹ̀ Prince Aláwọ̀ Abdulhakeem ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́la la ilaha illallah Ismail Ọpẹ́ ọlọ́mọba mi ṣe dáadáa fún yín bákan náà Ọ̀nàwálé Abdul-Jalil ọlọ́mọdà yín dára yín o bákan náà Kàkúyẹ̀ Abdulqadir ọlá ọlọ́mọba wa ṣe dáadáa fún yín Bashir Adébísí ọ̀rọ̀ yín ò ní dàrú Bukola Thani ọlọ́mọba mi ṣe dáadáa fún yín Àyìnà Adésọyà ọ̀rẹ́ ò ní dàrú lọ́la la ilaha illallah Muhammad Rasulullah bákan náà Mustanir Ọlálékan ọlọ́mọba mi ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah Abiodun Saka ọlọ́mọba mi ṣe dáadáa fún yín ibi tọ́lọ̀ ní kí n rí àwọn nǹkan ẹ̀ dénú bákan náà Alhaj Abdulhafiz Adélájà Akínlolú ọlọ́mọba wa ṣe dáadáa fún yín o Wàsíù Sani ọlọ́run ò ní fi yín lẹ̀ o Aládé Ọ̀gọ̀ ọlọ́mọba wa ṣe dáadáa fún yín o lọ́la la ilaha illallah Hùsẹ́ẹ̀nì Ọlátúnjí aṣàdúà fún wọn náà bó tiẹ̀ já sí pé o sọ pé òpònú ni wá alihamudulilayi rabbil alamin ọlọ́run bá gbàdúrà rẹ yóò sì bá aṣọ ẹlẹ́sàn alijasawul ihsanu illa al-ihsan ọlọ́run bá wa ṣíjú àánú o àbí kí la ṣe fún ní ìsìn òun náà nídìí àdúrà aṣàdúà fún kó bá wa ṣe dáadáa fún àfáwà Wàsíù Thani ọlọ́run bá wa ṣíjú àánú òyìn o àfáwà Ali Ismail Babatunde ọlọ́run bá wa ṣe dáadáa fún ẹ rí pé àwọn kan tí wọ́n ń sọ pé àfa ẹ bínú ń jò ní mo ní táwọn èèyàn bá ń bú mi ẹ rí pé wọ́n ẹ bínú ni wọ́n parọ́ mọ́ mi mo ṣe bínú o kán parọ́ mọ́ ẹ yàtọ̀ sí pé kéèyàn bú yàn o ọlọ́run kó ṣíjú àánú wò wá o nírọ́ tá a sì lè bọ́ ta rárá kò rí bẹ́ẹ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́la la ilaha illallah ọlọ́run má jẹ́ ara padà sí ibú má jẹ́ ara padà sáyidá kódà tó bá tún bú wa sí àtúmọ̀ ṣàdúrà fún ni Alhaj Abdulhafiz Adélájà Akínlolú ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o lọ́la la ilaha illallah Hùsẹ́ẹ̀nì Ọlátúnjí ọ̀rọ̀ yín ò ní dàrú Ali Ismail Babátúndé ọlọ́run bá mi ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Ọlájídé Bello ọlọ́run níjó bàjẹ́ Alhaj Ọlájídé Moses Ogúnṣẹ́ ọ̀rọ̀ yín ò ní dàrú ara àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n wà ní ìlú òkèrè nu ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú gbogbo iṣẹ́ ọlọ́run tẹ́ gbé dání ẹ̀ láṣeyọrí lórí ẹ̀ gbogbo àwọn jàmáà tí wọ́n wá ń tẹ̀lé yín lórí tọ́lọ́run ìwà tẹ́wù tí wọ́n fi padà lẹ́yìn ọlọ́mọdé ẹ̀wù lọ́la la ilaha illallah ọlọ́run jẹ́ túbọ̀ máa pọ̀ sí àfọwà Ibrahim Muhammad Bello ọlọ́run níjó bàjẹ́ Ali Ismail Babatunde ọ̀rọ̀ yín ò ní dàrú Kéèsì Ayọ̀bámi ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí Bashir Adébísí kò ní dàrú mọ́ yín lọ́wọ́ Kẹ́hìndé Táyé ọlọ́mọba wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Wahab Abbas Abiola ọlọ́mọba wa ṣíjú àánú wọ̀nyí Sanusi Ọlámilékan Máyọ̀wá ọ̀rọ̀ yín ò ní dàrú Mẹlẹm Yusuf Awwal ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí o lọ́la la ilaha illallah ọlọ́mọ má jẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́la agbára ọlọ́run Imam Ibrahim Muhammadu Bello ọ̀rọ̀ yín ò ní dàrú o ọ̀rọ̀ tẹni kankan ò ní dàrú o Sadiq Babatunde Olùsàn ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí Ọlálékan Adébárí ọlọ́mọba wa ṣe dáadáa fún yín Aliu Ismail Babatunde ọlọ́mọba wa ṣíjú àánú wọ̀nyí Alwajud ọlọ́gbẹ́bẹ̀ ọlọ́mọba wa gbẹ́bẹ̀ yín kó sì gbẹ́bẹ̀ tiwa náà lọ́la la ilaha illallah Rama Abike ọlọ́mọba mi ṣe dáadáa fún yín kó sì má fi yín lẹ̀ nígbà kankan Ọlátúnjí ọlá ọlọ́mọba wa ṣe dáadáa fún yín o ọlọ́mọdà ọ̀rọ̀ yín rú o mọ́dà tiwa náà rú o lọ́la agbára ọlọ́run Wàsíù Bello ọlọ́mọba wa ṣe dáadáa fún yín
George Erskine ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́la la ilaha illallah Muhammad rasulullah. Èyí tá a sì ń retí ni pé bóyá wọ́n pè wọlé ọlọ́run wọn sì pé sòkòlò bá wa ṣíjú àánú wò wọ́n bóyá wọ́n sì sáré lọ wo tíra ọlọ́run bá wa ṣíjú George Erskine ọlọ́run níjó bàjẹ́ o kọlọ́run gbogbo wa náà la wá ṣàdúrà fún tájọ wà lórí ètò ọlọ́run ṣe dáadáa fẹ́ni kankan wa àwọn tí wọ́n ń wá owó ọlọ́run bá wa fún wọn lówó àwọn tí wọ́n ń wá ọmọ ọlọ́run bá wa fún wọn lọ́mọ àwọn tí wọ́n ń wá ìyàwó bá wa fún wọn ìyàwó àlùbáríkà ọkọ àlùbáríkà gbogbo àwọn tí wọ́n ti gbàwé lu ìgbélu lu òyìnbó ọlọ́run gbà lọ́wọ́ wọn àwọn tọ́lọ́run ti dá láre ọlọ́run dákun mọ́ padà dá wọn lẹ́bi lọ́la la ilaha illallah insha allahu ta'ala ó tún di ọjọ́ Tuesday ní Risala TV nílùú Ìjẹ̀ṣà lọ́hùn kọ́lọ́mbà wa ṣe ní ọ̀ranyàn ní ọ̀dọ̀ Labaika di Christ kọ́lọ́mbà wa jẹ́ kọjọ́ náà rọrùn kọjọ́ ṣeéṣe fún wa lọ́la la ilaha illallah Rosak Salam aṣàdúrà fẹ́yìn náà ọ̀rọ̀ yóò ní dàrú o Ali Ismail Babatunde ọlọ́run dákun ṣíjú àánú wa kó wá nígbà tí ó dẹ̀ sí ìpè yìí kátẹ́wọ́ wa sọ́dọ̀ ọlọ́run àfáwa ọlọ́run wa aṣàdúrà fẹ́yìn náà o kárí gbogbo àwọn tí wọ́n sábà máa wà pẹ̀lú wa ní gbogbo ìgbà ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyàn bisimilahi rahman rahim bi aki ya awwal al-awwalina wa ya akhir al-akhirina ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya arham ar-rahimin al-fatiha bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin ar-rahman ar-rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata al-mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ẹni ọlá abdulhakeem aṣàdúrà fún wọn náà imam alusunna wal jamaa aṣàdúrà fún àfáwálẹ̀ afi citizen sherifu t-boy abdulaziz ased ọlọ́run ni yóò dàrú o subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al mursalina walhamdulillahi rabbil alamin.